Ẹ kú dédé àsìkò yìí. Ọdẹ ọdún bí o. Àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá tójọ́ méjì, jọ́ mẹ́ta tá a ti ríra ẹni. Ẹ kú àti làákìra ẹni. Àwọn èèyàn pè mí tó pọ̀ lọ́sẹ̀ tó kọjá. Tolólóhùn kí ló dé? Ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Àwọn ò gbọ́yìn ẹ mọ́ ìbínú. Àwọn àgbà ní ẹni ayé òjì ó sinmi. Ó sàn jẹ́ ni ayé gbàgbé ẹ̀ lọ. Iṣẹ́ kún ọwọ́ mi lọ́sẹ̀ tó kọjá. Ó ní ò jẹ́ kí n wá sójúde. Mo ti dé lónìí o. Ẹ wí fálára, ẹ sọ fájèrò, ẹ bá ń wí fún Ọwárangún Àga wípé olólùfẹ́ yín Ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè mo ti dé o lórí ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ẹ jókòó, ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ mi lágbára lọ́wọ́ Elédùmarè àní súra wa. Ẹ má gbàgbé àkọmọ̀nà wa lórí ètò yìí torí pé a ti jọ ṣèlérí fúnra wa pé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń wò mí tẹ́ ń gbọ́ mi ẹ máa fọ́n káàkiri ayé ẹ máa pín káàkiri ayé torí pé bẹ́yìn ò sí bẹ̀rùn èmi ò sí hàn yín. Ẹ má gbàgbé bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí live and direct bí àṣà àwọn olóyìnbó. Ẹ má wàá jẹ́ àgbàgbé ẹ wí fálára ẹ sọ fájèrò ẹ bá ń pín kó kárí gbogbo àgbáyé. Ètò yìí ti ní ìtumọ̀ tá a fẹ́ kó ní. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ló pé ó rí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Ẹ má wàá gbàgbé mo sọ fún yín ẹ lè padà wò mí ní ìkànnì YouTube. À ń ṣe lọ́wọ́ bí mo ti ń ṣe náà lẹ́ ń wò mí yìí. Ṣùgbọ́n tó bá dàbí ẹ kó fẹ́ sapá kan jà mọ́ ẹ lọ sí YouTube. Ìkànnì wo lẹ́ẹ̀ ti wò mí ní YouTube @Kọ́lá Ládòkè lẹ́ẹ̀ ti wò mí. Ẹ túbọ̀ gbádùn wa kedere níbẹ̀ dáadáa. Tó bá dàbí ẹni kó sapá kan jà mọ́ bẹ́ẹ̀ tí ń wò mí yìí ẹ mọ̀ nẹ́tíwọ̀kì kò síbi tí ò sí. Ṣùgbọ́n ẹ padà sí YouTube ẹ̀yin ẹ lọ sí ìkànnì @Kọ́lá Ládòkè kétékété lẹ́ẹ̀mọ̀ wò mí lágbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ bá sì fẹ́ pè náà bó bá jẹ́ pé láti orílẹ̀-èdè míì lẹ ti fẹ́ pè mí +1 202 380 8501 +1 202 380 8501. Tó bá jẹ́ pé lórílẹ̀-èdè Amẹ́ríkà ń bí tá a wà yìí ni ẹ má wulẹ̀ fi plus sí 202 380 8501. tó fáfàní àwọn tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ abala méjì ó ní ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá yìí ló pín sí. Abala àkọ́kọ́ à ń gbára wa nímọ̀ràn ọ̀rọ̀ ìyànjú náà bá a ti rìn nínú ayé tó fi jẹ́ wípé èèyàn kì í ṣe ẹsẹ̀ gbé ọ̀rọ̀ ìyànjú náà. Abala ìkejì la sì ti ń ka lítírésọ̀ Yorùbá ìwé ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀ là ń kà. Ìwé ọ̀hún bùṣe lọ díẹ̀díẹ̀ ó ń tán lọ díẹ̀díẹ̀ ó ń tán lọ o ó ń bùṣe lọ díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ń padà sí abala ibi tá a ti gbára wa ní ìmọ̀ràn. Ẹ má gbàgbé o bí mo ti ń ṣe é lẹ̀ ń wò mí ketekete. Ẹ láǹfààní ẹ láìkì ẹ share ẹ kó kárí ilé kó kárí oko. Ẹ bá mi pín lọ́nà méje ojú òní tì yín ojú ìtìna alẹ́. Ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ lè ṣe fún mi náà ní kẹ́ ẹ share ẹ kó kárí ilé kó kárí oko. tó kí lọ̀rọ̀ ìyànjú eléyìí tá a fi gbára wa lónìí. Ìbínú kí ni wọ́n ń pè ní ìbínú tàbí kí la lè sọ nípa ìbínú. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìbínú kò mọ̀ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Bẹ́ẹ̀ sì ni kò sí ẹnìkan tá a bí lábẹ́ obìnrin tí kì í bínú. Ọ̀nà tí kálukú ń gbà bínú tiẹ̀ òun ló yàtọ̀. Kí ni tí mo rò tí mo fi ní ká gbára wa mọ̀ràn lórí ìbínú. Ẹ rí ẹlòmíì bóyá ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtẹnìkan tí ìbínú yìí bá dé àwọn èèyàn ní tilé wọn gùn tilé wọn ti gùn. Àbùdá ni ìbínú yìí léyìí tó jẹ́ wípé ó yẹ kí ọmọlúàbí kó máa kíyèsára. Ẹ rẹ́ lòmíì ó lọ́gbọ́n ó lóye ó nímọ̀ ṣùgbọ́n ìbínú ó ba gbogbo ohun tó ní jẹ́. Ẹlòmíì lè fi 20 ọdún ṣiṣẹ́ kó jẹ́ wípé ìbínú ìṣẹ́jú àáyá kan yóò ba gbogbo iṣẹ́ tó ti fi 20 ọdún ṣe. Ẹlòmíì ó lè ní làákàyè ó lè mọ̀ bí èèyàn ṣe gbọ́rọ̀ kalẹ̀ ṣùgbọ́n ìbínú ìṣẹ́jú kan yóò da gbogbo nǹkan rú. Bíbélì
eléyìí tí èmi ní ìgbàgbọ́ nínú rẹ̀ ó ní ká bínú ká má ṣe ṣẹ̀. Bíbélì náà tún sọ wípé ká má ṣe jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú nínú wa. Mo ti sọ, kò sí ẹni tá a bí lábẹ́ obìnrin tí kì í bínú, ṣùgbọ́n ẹ jẹ́ ká máa bínú mọ níwọ̀n báyìí. Tí mò ń sọ ni pé ká bínú mọ níbà, ká má bínú àbíjù. Ẹ̀rẹ́ lòmíì bó ti dáa tó yóò bínú bíi kí sánmọ̀ yà sílẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Ní gbogbo ìgbésẹ̀ wa nínú ayé, ní gbogbo ìbáṣepọ̀ wa láàrin èèyàn sí èèyàn, tọ́rọ̀ bá dà wá pọ̀ tó fẹ́ ṣe bí ìbínú, ẹ jẹ́ á máa bomi sùúrù mu. Bá a bá ti bínú ọ̀hún ká bí níwọ̀nba kó sì wálẹ̀ kó tán síbẹ̀. Eléyìí ni wọ́n fi mọ̀ ọmọlúàbí ni lágbájá, ọmọlúàbí òun ni lágbájá. Kò sọ́nà tí ìbínú ò lè gbà ta lé èèyàn, bóyá àrí wọ́n fẹ́ rẹ́ èèyàn jẹ tàbí wọ́n fẹ́ fi ẹ̀gbin wọ́n fẹ́ fi lọ̀ yàn. Èèyàn ò fẹ́ bínú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ṣùgbọ́n ìbínú yìí kò gbọdọ̀ pọ̀. Níwọ̀nba, kò sẹ́ni tí kì í bínú lábẹ́ ọ̀run. Èmi ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè tẹ̀ ń wò yìí, ní tòótọ́ Ọlọ́run fún mi ní ẹ̀mí sùúrù. Ṣùgbọ́n kò sí bí ojú ọ̀run ṣe lè funfun tó kí dúdú ọmọ sí ń bẹ̀. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ̀sí bá fẹ́ ta lé èèyàn máa ń bínú. Ṣùgbọ́n èèyàn ò ní jẹ́ kí ìbínú yìí, èèyàn ò ní jẹ́ kó pọ̀, èèyàn ò ní jẹ́ kó ba iṣẹ́ rere eléyìí tó ń bá ti ṣe tàbí tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ jẹ́. Ẹ jẹ́ á bínú wọn níbà o. Ká má fi ìbínú, ká má fi ba ìrìn àjò, ká má fi bà á jẹ́, ká má fi ìbínú, ká má fi ba orúkọ rere tá a ní jẹ́. Bá a bá ti bínú, tí nǹkan bá dà wá àti èèyàn pọ̀, yálà èdè àìyedè tàbí ọ̀rọ̀ kò yọ́rọ̀, ẹ jẹ́ á bínú níbà, ká sì bomi sùúrù mu kí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tá a ti ṣe kó má bàa bàjẹ́. Ó tán lẹ́nu, ó kù níkù ní abala ti bí. Ìbínú kì í ṣe tó tọ́, ìbínú kì í ṣe tó yẹ fún ọmọlúàbí. Ẹ bá ń sọ fún wọn pé mi ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè ní ẹ jẹ́ á máa bínú mọ níbà o. Ìbínú orúkọ ní sọ ni, a máa ba orúkọ rere èèyàn jẹ́. Wọ́n á ní bọ́gbẹ́ni ti dáa tó sọ ọmọlúàbí tó, ìbínú burúkú rẹ̀ náà ni. Bọ́ bá gbé ìbínú yìí dé, yóò fi da gbogbo ẹ̀rú ni. Ṣé ẹ rí i pé ọba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́? Ẹ jẹ́ á bínú mọ níbà o. Ká sì máa gbé ìgbésẹ̀ láti rí wípé bá a bá bí ìbínú tàbí wọ́n rẹ́ wa jẹ tàbí wọ́n ṣe tí ò tọ́ sí wa, a mú kí ìbínú ń kó tán, ká tún máa bára wa ṣe bá a ti ń bára wa ṣe látẹ̀yìnwá. Tó àní dààmú o, ọ̀tàn lẹ́nu ó kùnkùn lábala tibẹ̀ o. Tó abala tá a ti ń ka lítírésọ̀ Yorùbá, ibẹ̀ la wà yìí. Lítírésọ̀ wo là ń kà fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́? Òun rèé, Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. Iṣẹ́ tó ń fọ̀ lẹ́yìn ikú òní. Bóyá lẹ́mọ̀gbà tí wọ́n ti kọ̀wé yìí. Ìgbà táwa yìí ti wà ń pín nísín, òní wọ́n ti kọ̀wé, àbí? Ó ti ń súnmọ́ 100 ọdún tí wọ́n ti kọ ìwé yìí. Ìgbà tí wọ́n ti kọ́ nù. So èmi náà sòyìnbó, mo ní a máa kọ́ra wa, a sì máa pe àkíyèsí ara wa. Èdè Yorùbá, èdè tó wuyì ni. Ìwé yìí ẹ jẹ́ á tẹ̀síwájú níbẹ̀. Ńbo la kà dé ní ọ̀sẹ̀ tó kọjá? Ẹ rí i pé mo sọ fún yín, mo ní àwọn akọni yìí, mo ní wọ́n lọ sí lọ́dọ̀ Ìrágbèje nílé olójúlé méje. Ọjọ́ keje wọn òní wọ́n wà ńbẹ̀, tí Ìrágbèje tó sì ń sọ àwọn ìtàn kan fún wọn. Ó ń sọ ìtàn ọba kan fún wọn wípé ọba yìí ó lọ sílé ìjọsìn, ó gbádùn aludùrù tí bá ń tẹ dùrù, ó sì gbádùn àwọn orin tí wọ́n máa ń kọ. Ṣùgbọ́n ẹsẹ̀ kan wà nípa orin yìí tí kò yé ọba yìí. Lọ́jọ́ tó wá lọ yìí, ó wá pe ẹnìkan wípé kó wá túmọ̀ ẹsẹ̀ orin kan tí wọ́n ń kọ tí ò yé òun fún òun. Ẹni yìí wá túmọ̀ orin náà fún un. Inú wá bí ọba yìí gẹ́gẹ́ bí orin náà ti lọ wípé a ó mú alágbára kúrò lórí ìtẹ́. Inú wá bí ọba yìí, ó wá sọ̀rọ̀ ìbínú gẹ́gẹ́ bí mo ti kọ́kọ́ gbà wá nímọ̀ràn lákọ̀ọ́kọ́ pé ká máa kíyèsí ìbínú. Ó ní ta ni baba ńlá ẹni tó mú òun kúrò lórí ìtẹ́?
Ọlọ́run wà lókè ó ń ṣe tiẹ̀, òun náà wà nínú ayé òun ń ṣe tòun. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà? Ẹ jẹ́ á tẹ̀síwájú. A padà sẹ́yìn díẹ̀, a jòpọ̀ mọ́ ibi tá a ti bẹ̀rẹ̀ lónìí. Ẹ jẹ́ á sún síwájú o. Alákọ̀rí ọkùnrin yìí, gẹ́gẹ́ bí ibi tá a kà dé lọ́sẹ̀ tó kọjá, ni pé ọba yìí, Ọlọ́run ti pàṣẹ fún màlẹ́kà áńgẹ́lì kí wọ́n lọ mú kúrò lórí ìtẹ́ rẹ̀ nígbà tó ti fẹnu kò wípé Ọlọ́run wà lọ́run, òun wà láyé, òun ń ṣe tòun. Màlẹ́kà ti mú kúrò lórí ìtẹ́, ó wá padà kúrò nílé ìjọsìn ńgbà gbogbo èèyàn ti lọ tán, òun ló gbẹ̀yìn kúrò ńbẹ̀. Ó wá padà, ó wá wora rẹ̀ wípé òun odidi ọba lòun á dà báyìí. Ó wá padà lọ sí ààfin rẹ̀. Nígbà tó dé ààfin, tó ń gbálẹ̀kùn ààfin gbùgbùgbùgbù, wọ́n ṣílẹ̀kùn fún un, ṣùgbọ́n bí àwọn èèyàn ti rí, wọn ò mọ̀ wípé ọba ni. Ẹ jẹ́ á tẹ̀síwájú. Bí ó ti wí báyìí tán, gbogbo wọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn-ín. Wọ́n ní, alákọ̀rí òkú ọ̀mùtí, inú bí ó ní, ta ni ẹ̀ ń bá wí? Ẹ ó fi ẹnu yín fẹ́ra nígbà tí ilẹ̀ bá mọ́. Bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yọ wọ́n lẹ́nu, tí ó sì ń sọ̀rọ̀ ẹ̀rín. Nígbà tí ọkùnrin kan jáde, ó ṣílẹ̀kùn kí ó lè mọ ẹni tí ó ń yọ àwọn lẹ́nu náà. Bí ọkùnrin yìí sì ti rí wèrè, ó tún yára pa ilẹ̀kùn dé. Ó ní, wèrè ni o, wèrè ni ó ti sínwín. Wọ́n fẹ́rẹ̀ mọ́ ti bí ìyá mi tí ó ti sínwín, tí ó ti ń ya wèrè. Kí a má fa ọ̀rọ̀ gùn lọ títí, ibẹ̀ ni ilẹ̀ mọ́ bá ọba yìí. Ibi tá a ti dánu dúró létò tá a ṣe gbẹ̀yìn nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú báyìí. Nígbà tí ó di ọjọ́ kejì, ó wọ inú ààfin lọ, kò sì rí ènìyàn púpọ̀, ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí ní rín ẹ̀rín. Bẹ́ẹ̀ ni ó ń sọ̀rọ̀ àlùfàǹsá, tí ó fi mú kí ọba tó wà lórí àpèrè kí ó fi ọwọ́ lẹ́rán kó sì máa wò ó. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè ní wèrè. Wọ́n ní wèrè ni. Nígbà tí ọba yìí sì rí, àánú ṣe é púpọ̀, ó sì pàṣẹ kí wọ́n fi aṣọ mìíràn wọ̀ ọ́. Ó wí fún wọn wípé kì í ṣe wèrè, ó kàn jẹ́ pé ẹni tí ó ń dá ẹ̀rín pa ènìyàn púpọ̀ ni. Àti ọjọ́ náà ni ọba yìí sì ti sọ di ẹni tí yóò máa dá ẹ̀rín pa òun. Ó fún ní ilé kan ní ààfin láti máa gbé. Ìtumọ̀ ìwọ̀nyí kò yé ọba àtijọ́ yìí. Ó dáhùn, ó ní, ojú àlá ni mo wà ní, àbí ojú ayé? Èmi tí mo jẹ́ ọba lánàá tún ti di oníyẹ̀yẹ́ lónìí. Ọ̀rọ̀ wọ̀nyí kò yé mi. Bí eré, àlàbọ̀rùn di ẹ̀wù. Ọdún kan pé, kò sí ìyípadà fún ọkùnrin yìí. Ìrònú ò dé bá, bẹ́ẹ̀ ni ó tún hu ìwà tó wù. Nígbà tí ó ṣe bí ó ti ṣe tán, lẹ́yìn náà ó wá wò pé irú ìgbésí ayé wo ni òun ń gbé yìí. Bẹ́ẹ̀ ni ó wá yé ibi tí ó ti ṣìnà, tí ó ti fi ẹnu kò. Ó wá doríkodò, ó mérí títí wípé òun ti ṣe àṣìṣe. Ọjọ́ tí ó rántí ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí, ó jẹ́ ọjọ́ Sátidé. Ọ̀sẹ̀ di ọ̀la. Nígbà tí ilé ọjọ́ kejì mọ́, èyí tí í ṣe ọjọ́ ìsinmi, agogo ìkíní kò lù bá ní ilé Ọlọ́run ni ó lù bá. Nígbà tí ó dé ibẹ̀, ó wọlé, ó gbàdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ kan fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Nígbà tí ìsìn bẹ̀rẹ̀, ó fetí sí orin tí wọ́n ń kọ. Ó ń retí ìgbà tí wọn yóò kọrin ìjèlò. Nígbà tí wọ́n dé ibẹ̀, ó mú igbe bọnu. Nígbà tí wọ́n kọrin náà wípé ó mú alágbára kúrò lórí ìtẹ́, wọ́n sì gbé àwọn tálákà sókè. Ó ké igbe ńlá tó bẹ́ẹ̀, ọ̀fun rẹ̀ fẹ̀ dòdò. Ẹ̀yin ará mi, igbe géńdé ni. Ọ̀fun ọkùnrin náà tóbi. Nígbà tí gbogbo ènìyàn sì bú sí ẹ̀rín, òun kò dá wọn lóhùn. Bí ẹlẹ́rìí bá lè rẹ́rìn, kó máa rẹ́rìn o. Bí ẹ bá lè tàkìtì, ẹ máa tàkìtì. Tinú tèmi mà yé mi.
mo ké igbe ńlá lónìí, ẹ̀ ń rẹ́rìn-ín. Ọjọ́ mìíràn n ó bú ramúramù lójú yín. Láìpẹ́ ìsìn àárọ̀ parí. Onílé re ilé. Ọkùnrin yìí dúró kò lọ. Nígbà tí ó rí pé gbogbo ènìyàn lọ tán pátápátá, ó lọ sí ibi tí àwọn àlùfáà máa ń dúró sí. Ó kúnlẹ̀, ó sì dojúbolẹ̀. Ó gbàdúrà gbígbóná sí Ọlọ́run. Lẹ́yìn náà ó bá ilé rẹ̀ lọ. Kò pẹ́ púpọ̀ tí ó dé ilé tí ọba fi ránṣẹ́ sí kí ó wá. Òun sì lọ. Nígbà tí ó dé ọ̀hún, ọba sọ fún gbogbo àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀ kí wọ́n jáde, kí wọ́n máa lọ. Gbogbo wọn sì tẹ̀lé àṣẹ ọba. Nígbà tí wọ́n lọ tán, ọba dìde lórí ìtẹ́ rẹ̀. Ó ti gbogbo fèrèsé ilé àti ilẹ̀kùn pẹ̀lú. Gbogbo ilẹ̀ ṣókùnkùn dúdú. Lẹ́yìn eléyìí, àrófẹ̀yìntì. Ó ṣe bí àrófẹ̀yìntì. Ó ń wo ìṣe ìdáná. Àná doríkodò. Ó ń wo ìṣe ẹyẹ. Ọkùnrin yìí dúró sínú òkùnkùn biribiri. Ó ń retí ohun tí yóò ṣẹlẹ̀. Láìpẹ́, ìró ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí dún káàkiri ilé bí ìró ẹsẹ̀ ẹgbẹ̀rún ènìyàn. Ilé àti ilẹ̀ pẹ̀lú ògiri ó bẹ̀rẹ̀ sí ní mì pẹ̀lú atẹ́gùn àgbàyanu eléyìí tí ó fẹ́ wọlé. Gbogbo rẹ̀ sì ń pariwo. Ó tó àkókò wàyí náà tí màlẹ́kà yóò fi ara rẹ̀ hàn bí ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo. Lẹ́yìn eléyìí, ìdákẹ́rọ́rọ́ dé. Bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ ńlá sì tàn yí ilé náà ká. Nígbà tí ọkùnrin náà sì gbé ojú sókè, ó rí màlẹ́kà yìí tí ó yí padà kúrò ní ènìyàn, tí ó sì kúrò ní ipò ọba. Ó sì fi ara rẹ̀ hàn bí ìránṣẹ́ ọba ọ̀run. Aṣọ rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú. Ẹ̀yìn ojú rẹ̀ sì mọ́ gara bí òkúta olówó iyebíye. Ara rẹ̀ dàbí ara ọmọ kékeré. Bàtà ẹsẹ̀ rẹ̀ ó ń dán bí idẹ. Ẹ̀rù bà ọkùnrin yìí púpọ̀. Ó ṣubú lulẹ̀, ó sì fi ọwọ́ bo ojú rẹ̀. Màlẹ́kà náà sì ya ẹnu rẹ̀. Ó wí pé, èmi ni ọ̀kan nínú àwọn màlẹ́kà méje tí máa dúró ti Ọlọ́run Elédùmarè níwájú Ọlọ́run. Nígbà tí ìwọ jẹ yó tán, tí ìwọ mu tán, bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí ní fi ẹnu rẹ̀ sọ ìsọkúsọ. Kò sí ohun tí ìwọ kò sọ. Bẹ́ẹ̀ ni kò sí ohun tó ń lọ nínú ayé tí Ọlọ́run kì í rí. Bẹ́ẹ̀ ni kò sí tí ó ń lọ ní ìṣẹ̀dálẹ̀ ọ̀run tí Ọlọ́run kò mọ̀. Gbogbo nǹkan ni Ọlọ́run rí. Ṣùgbọ́n ìwọ dédé hùwà bí aláìnítẹ́lọ́rùn. Ó sọ̀rọ̀ bí aláìmòye títí inú fi bí ẹlẹ́dàá rẹ sí ọ. Ó rán mi kí wọ́n á gba ipò rẹ. Ó pàṣẹ fún mi pé èmi kò gbọdọ̀ pa ọ́. Ṣùgbọ́n bí ìwọ bá fi àìṣedéédé rẹ sílẹ̀, kí n fi ipò rẹ fún ọ padà. Níwọ̀n bí ìwọ sì ti ronúpìwàdà lónìí tí ìwọ rántí ẹlẹ́dàá rẹ, òun kò sì ní bínú sí ọ mọ́, nítorí aláàánú ni òun ṣe. Ǹjẹ́ mo pàṣẹ fún ọ nísinsìnyí ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun, dìde, bọ́ sí orí ìtẹ́ rẹ, sì máa jọba rẹ lọ. Bí ìwọ bá mọ àǹfààní rẹ, rere ni yóò jẹ́ fún ọ tí ó sì máa lo ipò náà lọ. Ṣùgbọ́n bí ìwọ kò bá tọ̀ ọ́ lọ́nà rere, Ọlọ́run yóò gba ìjọba padà lọ́wọ́ rẹ. Bí màlẹ́kà yìí ti parí ọ̀rọ̀ rẹ̀ tán, ó lọ sí ìtẹ́ rẹ̀ ní ìsàlù ọ̀run. Ọba yìí sì bá ara rẹ̀ lórí ìtẹ́. Ó dàbí àtẹ̀yìnwá. Ẹ̀rù Olódùmarè bà á gidigidi. Báyìí ni ìtàn náà lọ. Ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ ti wà ní òkè láńgbòdo. Ajá kò lè pa ẹran tán kí ó gbàgbé ẹni tí ó pa ẹran fún. Bẹ́ẹ̀ sì ni ajá kì í gbàgbé olówó rẹ̀. A kò sì lè ṣe ẹṣin lọ́ṣọ̀ọ́ tán kí ó gbàgbé ẹni tí ó ṣe lóore. Báyìí, nítorí náà, bí ó bá yá, ẹ̀yin ó padà sí ibùgbé yín. Nígbà tí ìrágbèje parí ìtàn rẹ̀ yìí tán, ó wí fún wa,
kí a bẹ̀rẹ̀ sí di ẹrù wa kí a wá bá òun nínú ààfin, nítorí ní ọjọ́ kejì ni a ó kúrò ní òkè Láńgbòdo, a ó sì padà sí ìlú wa. Lóòótọ́ a bẹ̀rẹ̀ sí di ẹrù wa, a kúrò ní agogo 7 alẹ́, nítorí ọjọ́ keje tí a ti dé ọ̀dọ̀ Ìrágbèje ní ilé olójúlé méje, a ó lọ sí ọ̀dọ̀ ọba òkè Láńgbòdo. Nígbà tí a dé ọ̀hún, tí a ránṣẹ́ lọ sọ fún ọba, ó pàṣẹ kí wọ́n mú wa wá sí gbọ̀ngàn ìdájọ́ òun, níbi tí ó ti máa ń dá onírúurú ẹjọ́. Wọ́n sì tan onírúurú ìmọ́lẹ̀ síbẹ̀, ilẹ̀ sì mọ́ kedere. Òun pàápàá dé sí ọ̀dọ̀ wa ní agogo 8 alẹ́ gẹ́rẹ́gẹ́. Nígbà tí ó sì kí wa tán, ó fi ẹ̀bùn wọ̀nyí ránṣẹ́ sí ọba wa: òrùka dáyámọ́ǹdì, bákan náà òrùka dáyámọ́ǹdì 6, ẹ̀wọ̀n wúrà 6, adé ìlẹ̀kẹ̀ 6, ọ̀pá ìtìlẹ̀ 6, tìmùtìmù aláwọ̀ 6, àwọn oríṣiríṣi ohun ẹ̀ṣọ́ ilé 6, àti bíbélì 6 ní oríṣiríṣi èdè 6. Lẹ́yìn eléyìí ni ó fi ìwé kan fún wa tí a fi àdàpọ̀ omi wúrà àti fàdákà kọ. Ó wí fún wa pé kí a fi fún ọba wa, kí a sì sọ wípé òun ni òun fi ìwé náà ránṣẹ́ sí ọba wa. Ohun tí wọ́n kọ sí inú ìwé náà ni èyí. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Tó bá di ọjọ́ mẹ́jọ, lágbára lọ́wọ́ Elédùmarè, a tún láǹfààní láti pàdé. Ẹ má gbàgbé o, mo ní oore kan tẹ́ ẹ lè ṣe fún mi. Òun náà ni kẹ́ ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko, kí àwọn èèyàn ó lè mọ̀ wípé èdè Yorùbá ó rẹwà púpọ̀. Tọ́ya ẹ wá fẹ́ pè mí lẹ́yìn ètò, nọ́mbà tí mo ti kọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ òun lẹ́ pè mí sí. Títí ọjọ́ mẹ́jọ tájọ láǹfààní láti pàdé lágbára lọ́wọ́ Elédùmarè. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o.